ẹ̀yin ìyàwó ilé ẹjẹ́ sáré yá yín létí kẹ́ fi gbọ́rọ̀ ó ti ọkọ ẹ jáde báyìí orí social media ló ti ń sọ iye 2 sum tọkọ ẹ máa ṣe wọ́n ti ṣe 3 sum fún ẹ láti ṣe 4 sum fún ẹ ọlọ́run má jẹ́ kó 7 sum kó tàpá ẹsẹ̀ àgẹ̀rẹ̀ ọkọ tó sanwó orí ẹ tó gbé ẹ sílé a sọ fún ẹ pé ó yá kó ń bẹ lájọṣepọ̀ mo story yẹn ti pọ̀ létí mi láti bí oṣù kan báyìí mo ti ń gbọ́ a ló yá wàá sọ pé rẹ̀ èyí wà lára ẹ ò yá ara ẹ máa yá torí pé ó máa gba ìyàwó tí ò ní pẹ́ ó níbi tí ọkùnrin lè máa ra dúró mọ́ ìfẹ́ ló ní sí ẹ tó fi wá bá ẹ o Yorùbá sọ pé obìnrin tí ọmọ ẹ bá obìnrin tó bá wù ni òun lọmọ ẹ máa ń wù ni tí ò bá nífẹ̀ẹ́ obìnrin tó bá fẹ́ tó bá bímọ wàá ètò ọmọ yẹn pẹ̀lú ẹ̀ so that is to say torí pé ó sì nífẹ̀ẹ́ sí ẹ ló fi ń wá o now ẹ̀yin ọkùnrin náà ẹ yá mi létí ṣé rí obìnrin tó sọ pé kẹ́ má bá òun ṣe kẹ́ má ṣe gbogbo ẹ̀ Ọlọ́run wá bá yín ṣe bóyá wá pàdé bóyá single lady tẹ́ wá sọ pé kẹ́ jẹ́ kájọ máa fẹ́ra wa ìgbà tó wá yá tíyàwó lẹ́yìn ti wá mọ̀ wípé ẹ ti ní girlfriend àbí woman friend somehow now ó wá obìnrin tó rí níta yẹn ẹ ti wá fìfẹ́ wọn sí òun náà fìfẹ́ wọn sí yín torí pé ìyàwó ilé yín wá gbórí dúró ẹ gbọ́dọ̀ lọ tẹ́ ẹ bá lọ ẹ tẹ́ ni ẹ gbọ́dọ̀ lọ torí pé ẹ ti jẹ́ kó ṣe mistake fìfẹ́ wọn sí yín tẹ́ bá filẹ̀ ẹ máa jẹ̀bi Ọlọ́run torí ọjọ́ tí igun pọ́n ojú ẹ tí ojú pọ́n igun ti yín àwọn odi tí ẹ bára ó ti dán níyàwó méjì nìyẹn road opener ọ̀nà ṣí ọ̀nà ti là nìyẹn o so kó lè mọ bóyá máa tètè máa settle ara ẹ̀ bẹ́ẹ̀ yẹn torí ẹni tó múnú ẹ̀dùn lásìkò tó wà nínú agony and pains tó ìwọ náà bá jàjúlẹ̀ sínú agony and pains tó bá ṣépè ó máa mú ẹ tó bá mọ̀ pé fẹ́ lọ settle pẹ̀lú ìyàwó ilé ẹ má lọ da ọkàn single mother rú má lọ dà wọ́n lédè rú má lọ da ọkàn wọn rú fi wọ́n lẹ̀ lórí ọwọ́ wọn ṣùgbọ́n nǹkan tó ti lè mú ẹ tó ní happiness nínú ilé tó ti wá rí single mother àbí single lady kan tó ti wá fẹ́ tẹ́tí jọ ń go out tó ti fìfẹ́ hàn sí ẹ tó ti fìfẹ́ hàn sí tẹ́tí jọ ṣe wọlé wọ̀de at the end of the day orí ìgbà tí ìyàwó ilé wa mọ̀ pé ó ti ń tasẹ̀ àgẹ̀rẹ̀ orí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá ń pé eléyìí tí ò ń gbé fún ẹ tẹ́lẹ̀ ó wá ṣe back to back ó ṣe front to front ó wá sọ wípé ẹni tó gbà ẹ́ sílẹ̀ nígbà tó run tí ò jẹ́ kí depression pa ẹ́ ó wá ní wàá sílẹ̀ torí o ti settle pẹ̀lú ìyàwó ilé ẹ̀ wàá manage àwọn méjèèjì ni bàbá jẹ́ kó realize wípé tí ènìyàn bá tara ilé ẹ̀ ní ọ̀pọ̀ kò lè ríra lọ́wọ́n. So if you happen to be a housewife kò ń ṣe pé torí pé o mọ̀ ọ́ ṣe o orí yìí náà ni gbogbo nǹkan o you can only know the beginning of marriage nobody can tell you the end àfi Ọlọ́run ọlẹ́yẹ nìkan kò sí bí wọ́n lè yẹn ṣe lè gbóná tó á sọ ìbẹ̀rẹ̀ ìfẹ́ fún ẹ ṣe mọ̀ pé ìgbà tẹ́ bá jọ bẹ̀rẹ̀ ẹ mọ̀ bí fẹ́ yẹn ṣe máa rí but at the end of the day abẹ́ sí máa depreciate ẹ máa rí mistake ara yín mistake yẹn gangan ni kẹ́ wá gbà fúnra yín bó ṣe wà nínú akọ bẹ́ẹ̀ ló wà nínú abo ọkùnrin mi náà máa ń máa treat ìyàwó ẹ̀ tó bá lọ yá lòun ò ṣe obìnrin mi lè ka iye ọjọ́ tó ti súnmọ́ ọkọ ilé ẹ̀ tàbí ìyàwó ilé ẹ̀ mọ́ at the end of the day wọ́n wá ríyàn tó múnú wọn dùn tó fi ọkàn wọn balẹ̀ tó ń ṣe wọ́n gẹ̀gẹ̀gẹ̀ nǹkan tẹ́ ẹ̀ lè ṣe tó ń ṣe fún wọn tó ń pàmpà wọn ẹ wá sọ wípé okay mo tún ti dé o ó lágbára o charity aspect ọkùnrin yẹn mi bọ́kọ́ tí mo fẹ́ sọ sí but tí obìnrin yẹn ṣàmọ́ pé ọkùnrin sì lórí ọ̀fẹ́ ìyàwó méjì obìnrin yẹn ò ní orí ọ̀fẹ́ ọkọ méjì so bó ṣe máa ṣe àárín yẹn ó wà lọ́wọ́ ìwà àtọ́lọ́hun bèrè lọ́wọ́ orí ẹ̀ torí ẹni tó bá tẹ aṣọ ara ẹ̀ mọ́lẹ̀ ó lè fa tèèyàn ya ẹ tó bá ti ṣe nǹkan burúkú fún ẹ lákọ̀ọ́kọ́ má rò wípé kò lè ṣe ẹlẹ́ẹ̀kejì o ó lè ṣe é kọ́lọ́ má jẹ́ kárí àdọ́tán.